الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد nínú tírà wa Madarij Salikin ìka ti àárọ̀ tòní khawf bẹ̀rù ọ̀nà láṣẹ wa ṣùgbọ́n ní àárọ̀ tòní a máa yẹ̀wò ìbáṣepọ̀ tó wà láàrin al-khawf al-mahabbatu war-raja bẹ̀rù Ọlọ́run ìmọ̀ nífẹ̀ẹ́ Ọlọ́run àti ìmọ̀ ránkan ìkẹ́ àti àánú lọ́dọ̀ Olúwa Ẹlẹ́dàá Jalla subhanahu. Al-Imam Ibn Qayyim al-Jawziyya rahimahullah wọ́n ní al-qalbu fi sayrihi ila Allahi azza wa jal bi manzilati at-ta'iri wal mahabbatu ra'suhu. Ní ọkàn tẹ́rí yẹn níbi ìrìn àjò ọkàn lọ sọ́dọ̀ Ọlọ́run wa Jalla subhanahu. Torí pé ọkàn kó wa wá lọ́jọ́ tí wọ́n ti bí wa sáyé láti bẹ̀rẹ̀ ìrìn àjò pé ọjọ́ kan ọjọ́ kan àfilẹ̀ ayé ilẹ̀. Ẹni bá sì ti kú lára ọkàn wa yóò máa bá ìrìn àjò yẹn yóò máa bá lọ títí tó fi pàdé Ọlọ́run Jalla subhanahu. Ìrìn àjò tí ọkàn wa rìn láyé ń bí láti lọ bá Ọlọ́run ọba láti lọ jíṣẹ́ fún Olúwa Ẹlẹ́dàá Jalla subhanahu. Ìrìn àjò yẹn ó fẹ́ dàbí ẹyẹ ni àdìbí manzilati tahir. Ó dàbí ẹyẹ al-mahabbatu ra'suhu. Ẹyẹ ìwà lélẹ̀ orí rẹ̀ òun náà ni ìfẹ́ tó ní sí Allah. Ìfẹ́ tí ọmọnìyàn bá ní sólú Ẹlẹ́dàá rẹ̀ Jalla subhanahu. Ilé náà ni orí wọn ni al-khawfu war-raja janahahu. Ṣùgbọ́n ìmọ̀ bẹ̀rù àti ìmọ̀ràn kan orí lọ́dọ̀ Olúwa Ẹlẹ́dàá Jalla subhanahu ta ń fi ọkàn ta fi ń wé. Wọ́n ní famata salima rasu wal janahan fatairu jayidu tayaran. Tí orí ẹyẹ bá ti lálàáfíà tí apá ọ̀tún ẹyẹ ká pè jana ẹyẹ ká pè ní apá tí apá ọ̀tún rẹ̀ àti apá òsì rẹ̀ táwọn náà lálàáfíà wọ́n ní fatairu jayidu at-tayaran. Ẹyẹ yẹn yóò fò dáadáa báwọn. So ẹ̀mí ọkàn tó bá ti ní mahabba lórí tó ní khawf lọ́tún tó sì ní rọjá lápò òsì yóò mọ rìn dáadáa lórílẹ̀ ayé lẹ́yìn tó fẹ́ lọ pàdé Olúwa Ẹlẹ́dàá Jalla subhanahu. Wọ́n ní wa mata kuti aros ṣùgbọ́n tágbọ́n ti gé orí ẹyẹ mata tahir ẹyẹ máa kú. Gbogbo alamọ̀ pé orí náà ni tó fẹ́ pàtàkì jù lára ní tó bá ti ń lẹ́mìí. Tẹ́ bá ti gé ẹyẹ yẹn ti kú nìyẹn. Wa mata fukida li janahan fawa urudatun li kulli sa'idin wa kasinin. Tí wọ́n bá sì ti rí ní apá, wọ́n rí lápá ọ̀tún àbọ̀ rí lápá òsì, gbogbo alamọ̀ yìí pé ó ti ṣeéṣe fún ẹyẹ báwọn kí ọdẹ ẹni tó fẹ́ lẹ̀kùn pa, ẹni tó fẹ́ yìnbọn pa, ẹni tó fẹ́ ta rọ́bà sí kó rọrùn fún wọn láti pa wọn. Walakinna salaf. Ṣùgbọ́n àwọn ẹni rí dáadáa tí wọ́n ti lọ, ó máa ń wù wọ́n kó yẹ pé tí àwọn bá wà nípò àlàáfíà tára wọn yá gégé, ó máa ń wù wọ́n kó yẹ pé al-khawf ìbẹ̀rù ni yóò pọ̀ jù nínú báwọn sí ń bá Ọlọ́run ọba àwọn Jalla subhanahu báwọn sí ń bá a lò. Ọ̀nà la kí láàárọ̀ yìí àwọn ẹni rí lánàá táwọn bá kírun tán inú wa tún báyẹ̀ pé Ọlọ́run gbà ó ẹ bá gbààwẹ̀ Ramadan oṣù 6 lẹ́yìn Ramadan wọ́n fi mọ́ bẹ̀ Ọlọ́run gbà ó nígbà tán lálàáfíà. Wọ́n tí ó bá tó wá dàsùn tán fẹ́ jáde láyé wọ́n a máa gbé ọlá fún abala àbẹ̀rù. Ṣùgbọ́n níbi àbúrò yí pé al-khata al-matba'i printing error gbọ́dọ̀ kó wà níbí torí pé ó takùn táàmà. So tá bá fẹ́ kú ọmọ ń gbọ́lá fún abala àrọ̀já
ní tó ṣe déédé hadith Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, hadith Jabir ọmọ Abdullah tó gbà wá látọ̀dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam tó bẹnu Sahih Muslim. Jabir ibn Abdullah ní sami'tu Rasulallahi sallallahu alayhi wa sallam qabla wafatihi bi thalathin. Ó ní mo gbọ́ tí Ànábì sallallahu alayhi wa sallam sọ, ó kọjá mẹ́ta tí yóò kú. Ànábì gẹ́gẹ́ sallallahu alayhi wa sallam kú. Kí ni Ànábì sọ? Ànábì ní la yamutanna ahadukum illa wa huwa yuhsinu billahi dhanna. Ànábì ní kankan nu yóò gbọ́dọ̀ kú àyàfi lẹ́ni tí ó ń ro tó dáa nípa Ọlọ́run Ọba rẹ̀. Téèyàn bá ti rí pé ikú ti dé, àìsàn tó ń ṣe mí, àfààní Ọlọ́run ni mo fi lè kú, ni mo fi lè yé. So kéèyàn wá máa nírọ̀jà sọ́lọ̀. Àsìkò yẹn kọ́ lẹ́ni tó fẹ́ kú yẹn wà máa parí pé tí ó wà ní gara yìí, ìyá o, Ọlọ́run fi àjẹ́ mí o. Kì í sàsìkò yẹn. Àsìkò yẹn ẹrú ó máa tọrọ ìkẹ́ àti àánú lọ́dọ̀ Ọlọ́run Ọba rẹ̀ Jalla Subhana, yóò máa tọrọ rẹ̀ ni. Níbàámu sí ní Ànábì wa Muhammad sọ yẹn, ó ní illa wa huwa yuhsinu dhanna aw yuhsinu billahi dhanna. Àfi kó rí pé òun ro tó dá nípa Ọlọ́run Ọba àwọn onírọ̀jà sọ́lọ̀. So tí wọ́n sọ níbi pé àwọn sálàfù tó bá ti fẹ́ kú láyé, wọ́n máa ń gbọ́lá fún janibu khawf. Ọ̀rọ̀ yẹn inú kó jẹ́ pé printing error ni, wallahu ta'ala alam. Wọ́n ní hadhihi tariqatu Abi Sulaiman wa ghayrihi. Wọ́n ní ilé iná ojú pẹ̀lú àfáà dáadáa tá a dárúkọ rí ní Abu Sulaiman àtàwọn èèyàn míì. Qala, pápẹ̀rẹ̀ Abu Sulaiman sọ pé yanbaghi lil qalb an yakuna al-ghalibu alayhi al-khawf. Pé tó tọ́ fẹ́mi, tó tọ́ fọ́kà, wọ́n kó jẹ́ pé ìbẹ̀rù ni kó pọ̀ jù nínú sẹ̀mí ayé. Tá a bá sì ń sẹ́mi, tá a bá lálàáfíà, kọ́kàn rí pé òun bẹ̀rù ìyà tó ń bẹ lọ́dọ̀ Ọlọ́run, kó mọ̀ bẹ̀rù sáá. Wọ́n ní fa in ghalaba alayhi raja fasada. Nígbà tẹ́mi bá lálàáfíà, nígbà tára bá yá gágá, tí ẹ bá lọ sọ pé kò sí wàhálà yàrí, gbogbo ọ̀nà láwà àlùjánnà, tí ẹ lọ rẹ̀ pẹ̀tì, wọ́n ní ọkàn ó bàjẹ́. Wọ́n lọ qala ghayru. Ẹlòmínú inú àwọn àfà, inú àwọn olùmọ̀, àwọn ní akmalul ahwal, ipò tó pé jù, tó dáájú, tó pé jù fẹ́mi, tó pé jù fọ́kàn mùsùlùmí, i'tidalu raja wal khawf. Ó ní kó jẹ́ pé àti ìran kan wa, sísàkání Ọlọ́run Ọba wa, àti ìbẹ̀rù tá a ní sí nípa ìyà tó ń bẹ lọ́dọ̀ rẹ̀, kó ṣe dọ́gbandọ́gba al-i'tidal, kó ṣe dọ́gbandọ́gba, kó jẹ́ pé bá ṣe ń bẹ̀rù yẹn bẹ́ẹ̀ náà là ń ran kàn, bá ṣe ń ran kàn bẹ́ẹ̀ náà là ń bẹ̀rù. Wọ́n ní wa ghalabatul hubb, ká sì rí pé a nífẹ̀ẹ́ tó pọ̀ sọ́lọ́ Ọba wa Jalla Subhana. Wọ́n fal mahabbatu hiya al-markab. Torí pé ìfẹ́ tá a bá ní sọ́lọ́ Ọba, òun náà ní nǹkan tá a máa gùn, òun ní tá a fẹ́ gùn lọ pàdé Ọlọ́run. Wọ́n ní war-raja had, ìran kan wa igun kan ni, wal-khawfu sa'iq. Nígbà tó sì jẹ́ pé ìbẹ̀rù tá a bá ní òun gangan lọ́lọ́kọ̀ wa, orí driver tí ó máa wà wá lọ. Wallahu al-musi bimannihi wa karamihi. Olúwa wa rèé o, òun lẹni tí yóò jà gúnlẹ̀ ayọ̀. Olúwa wa Allah, olómọ ń jẹ́ kéèyàn gúnlẹ̀ ayọ̀ pẹ̀lú mọ́nù rẹ̀, pẹ̀lú ìdẹ̀ra rẹ̀, pẹ̀lú ìkẹ́ rẹ̀, àti kíni o, àti àpọ́nlé rẹ̀. Bí lọ wa ìrìnàjò wa láyé táwọn fi lọ pàdé kó wa kó ṣe nírọ̀rùn fún wa, kó yẹ kí a lè máa bẹ̀rù ẹ̀ ní ti bíbẹ̀rù tòdodo, ó sì sọ lẹ́ni tí ó mọ̀ ọ̀ràn kan àwọn oore tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ ní ti ìran kan òdodo, kó wá jogún ìfẹ́ kó jogún rẹ̀ sọ́kàn wa, sísàkánì rẹ̀. Wa sallallahu ala nabiyina Muhammadin wa alihi wa sahbihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.